lọ́tún Ògúndá ló sì lọ sọ bẹ́ẹ̀ pé àgbòrò inú ò ṣe nǹkan kan fún ni ẹni ifá yẹn ń jẹ́ kó máa yá pé ẹni tí ó fara yọ́lá ẹni tí ó fi ara yọ́lá yóò fara yí ẹ̀gbin ó lágbòrò inú kò ṣe nǹkan kan fún ni ó ní sùúrù ní bàbá wa ó lágbà tó ní sùúrù ohun gbogbo ló ní dífá fún Ọ̀rúnmìlà ifá ń lọ rè fẹ́yà ti Ṣàrẹ̀mọ Olúwo ìgbà tó Ọ̀rúnmìlà tó dé òde Ìwó wọ́n ti sọ wọ́n ní òde Ìwó tí ń lọ yìí wọ́n ní yóò rí èrè ń bẹ o torí kó tó ṣe nǹkan yóò kọ́kọ́ béèrè òde Ìwó dé sì ní ọdọ́ta òde Ìwó lè tùbà ó lè tùṣẹ àwọn kan pa ń bẹ tí wọ́n ti ń tú Olúwo jẹ́ ìgbà náà tó ṣe pé àwọ̀ òdì ni wọ́n máa ń ṣe ṣùgbọ́n wọ́n ti ní kọ́ Ọ̀rúnmìlà wọn ní kó rúbọ kó lè ṣàṣeyọrí ní tiẹ̀ ìgbà tó Ọ̀rúnmìlà tí ó dé òde Ìwó bó ṣe dé ibẹ̀ ó yíwọ modi Olúwo lọ wọ́n ṣàfihàn pé babaláwo ni kíní kan ní kankan ó ṣe fá fún Olúwo gbogbo nǹkan tó ti dọ́ta lé rẹ̀ ó bẹ̀rẹ̀ sí dẹ́rọ ní tí wọ́n ń pè ní kí nǹkan dọ́ta ní kí nǹkan ó díjú ó ṣe fá fún ó ṣe gbá ó ṣàwo Olúwo wá wò í pé kí ni nǹkan tó ń lè fi ṣe nǹkan mọ́ ní gbàgbé gbogbo àwọn tí ó sì ti máa fi àwọn ó ti máa fi ọmọ rẹ̀ yìí ó ti máa fi fún àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti máa fi fún àwọn bí àwọn tí wọ́n jẹ́ èèyàn tó rí pé wọn ò ní mọ ìṣe rẹ̀ tí wọn ò ní mọ̀ ìwà rẹ̀ lé ọjọ́ ọmọ tó lé ní ìyá tá à ń wí yìí tó ọ̀tá fún Ọ̀rúnmìlà funfun tó fún wọn ètí ní kọ́ Ọ̀rúnmìlà wọn ní tó bá lè fara dàyà wọn ni yóò kéré nǹkan tó ṣe tó wọ́n sá fún funfun tó fún wọn jọ ń gbígbé tí wọ́n ń gbé ojú ibùgbé wọn lójú òórè òun gbígbé tí wọ́n wà ń gbé òun ọpọ́n fátọ̀ Ọ̀rúnmìlà ò fi tí fi ń tẹfá a máa là á tí ó là wẹ́wẹ́ tí ó ní lòun fi dáná ọmọ ọsẹ ìmọ̀pọ̀ ọmọ ọlá ò lè mọ so ìlú kẹrẹ tọ́ Ọ̀rúnmìlà fi ń jẹ́ pé ní fi ń gbá ìyẹ̀ tí fi ń ṣe gbá ní máa fi ní ìjábẹ̀ ní èsè ìjábẹ̀ bóò ní ìlú kẹrẹ ṣe lè ṣe já ewédú ìyẹ̀rù sùn ni ó fi ṣe yọ tọ́rùnmìlà bá tọ́ bàbá sí òdùn ní kí ni òdùn ó dùn tààrà pé ọpọ́n tọ́lá ó ní ọpọ́n àwọn múnájó tààrà Ọ̀rúnmìlà lè kò sí nǹkankan àwọn kìíní yóò fara dà ọ wá bí ọmọ fún Ọ̀rúnmìlà àwọn ọmọ tó bí fún Ọ̀rúnmìlà tọ́rùnmìlà fara dà ìyá kíkó tí ó wà kó ní ìlú Ìwó ó padà dókè Gẹ̀tì nílé rẹ̀ àwọn tó máa wo àtàwọn èèyàn rẹ̀ tó ti fílẹ̀ ní baba láti gbà yí láti kíní kankan ni wọ́n á béèrè pé ta lè léyìí ló wá ní ìyá Ìwó ìyá tó ń jẹ níwò ni wọ́n á ní kó máa jẹ́ ìyá Ìwó ìyá tí òun jẹ ní òde Ìwó wọ́n ní kó máa jẹ́ ìyá Ìwó wọ́n ní ìyàwó dé o ọ̀lẹ̀lẹ̀ tó bá yagbá ayakòkò bàbá àsásùn so ìyá kan tọ́rùnmìlà jẹ́ lóde Ìwó ń lóyó so ibi tí ìyàwó ti jáde nù nígbà ìwàsọ ṣe é. ẹ ṣe gan bàbá wa ní kó wa tó tó nu láti òwúrọ̀ lẹ́yìn wípé à ń ṣe gbogbo àwọn kìnnì ǹjẹ́ irú àwọn iṣẹ́ wo gan lẹ́yìn gangan tún ṣe. tí mo tún ṣe tí mo fi kúnṣẹ́ tí mo ń ṣe sẹ́ẹ̀rí Ọlọ́run kó jẹ́ kádùrá wọ́n gbà iṣẹ́ orí mìíràn mi ni mò ń jẹ́ ọ̀nà tó sálà fún mi ni mò ń tọ̀ mọ́tọ̀nà títí mo dé lóòsó rogíso àwọn ni mi mú sí gbá lójú àràdá òsà ni mi mú sí nítorí kù owó òsà lọ́ọ̀ sẹ̀rẹ̀ mọ̀ pé fúnra ara rẹ̀ ló fọwọ́ ẹ̀ fún tẹ àfin lórí fá fún pé n ò lọ́nà mi ti fa ìní ni wọ́n bí mi mọ́ iná kò sí ṣe ọ wá lè di ní ọ̀la o kí n máa tún máa ṣe bísínẹ̀sì mi ọ̀tún ta mọ́tò kí n máa ta ọkọ̀ báyìí gẹ́gẹ́ bí ohun tí ẹ̀ ń ṣe pé ṣé pé tí àwọn èèyàn bá fẹ́ ṣe ájò ni àbí mo fẹ́ kẹ́ ẹ bá wa yànnà náà àwọn nǹkan yẹn àgbọ́yá nínú ìtọ́jú ara ni àbí nǹkan tó ń gbogbo eléyìí lẹ́yìn kí n dáfá fún yàn kí n wo nǹkan tí fà sọ ní tá a lè ṣe sí tó bá jẹ́ pé ẹni tí ń sunkún ọmọ èèyàn àmọ́ ṣáájò
ẹni tó ní ìpèníjà bóyá nípa iṣẹ́ tàbí àwọn mọ̀nàfìkì ilé tàbí tó dé so àmọ́ ń ṣe nǹkan téèyàn fi ní ṣẹ́gun tí fọkànbalẹ̀ fi wà tó gbogbo nǹkan tí àmọ́ ń ṣe nìyẹn. ọ̀pọ̀ àwọn èèyàn sọ wípé àwọn oníjìbìtì ni àwọn oníṣègùn àbí àwọn babaláwo nǹkan kan bó o wá ní ti tọ̀dọ̀ yìí ṣe dá yàtọ̀. Ó lè rí bẹ́ẹ̀, àìkọ́ṣẹ́ dójúkú a máa jẹ́ èyí olú jìbìtì. Wọ́n ní babaláwo tó bá kó fá sárasára bí aláwájú, babaláwo tó bá dèrò kó o tètè dẹnu àpò lẹ́dẹ̀ rẹ̀ adúbá fún kánjú ọ̀la àti sọmọ ọlọ́fin. So ìlànà wa yìí ṣe ọ̀nà bí téèyàn gbé ń gbà pé kánjú pé mo fẹ́ sáré tèrè, mo fẹ́ sáré tẹ́fọ̀n, ó nígbà tí wọ́n ń kánjú ọ̀la ìníkú ń kánjú wọn. So téèyàn bá nǹkan tá à ń kọ́ yìí kì í ṣe nǹkan pé mo kọ́ ní àárín ọdún 5-10 lórí ọ̀dọ̀gá mi ó ní tí mo lò àwọn ọmọ awò mi mo ti rẹ́ tó lo 10 years tó lo 15 years níṣẹ́ mo bẹ̀rẹ̀ mo ti rí ẹni tí ó jẹ́ pé bíi 12 years ni ó lò pé tó ṣe freedom fún ṣé irú eléyìí náà wà pé òun fẹ́ mú òun lò mú pàápàá jùlọ ìkánjú ńgbà míì máa jẹ́ kéèyàn máa ṣe 419 then mo fẹ́ tètè dàbí lágbájá a máa jẹ́ èèyàn òmú tí ò yẹ kó mú mọ́ yóò mú mọ́ iná ní bánà sí fi tọ́ka pé ìgbọ́n kánjú ọ̀la inú kánjú wọn tó báyìí yẹn ṣe dé nìyẹn. Bàbá wa kí ni àfojúsùn yín pẹ̀lú ọ̀rọ̀ Ifá. nípa rẹ̀ náà ni pé Ọlọ́run jẹ́ kádùrá wọ́n gbà kó jẹ́ kó kan gbogbo wa kó balẹ̀. Ifá kì í ṣe nǹkan ìdọ̀tí kí Ifá sì ní ó dàbí pé kò sí ẹni tí ó jẹ́ ọmọ adúláwọ̀ aláwọ̀ dúdú tàbí àwa tá jẹ́ ọmọ Yorùbá tí ó yẹ ká mọ̀ nípa rẹ̀ kì í ṣe nǹkan ìdọ̀tí rárá gbogbo wa ló yẹ ká mọ̀ pé wúrà àti fàdákà ni so wọ́n ní téèyàn bá tijú lé rẹ̀ Ọlọ́run tijú àti sọ̀rọ̀ fóun náà so báàrin yẹn sí lónìí ó dára bàbá wọ́n rí nírí ìdọ̀tí. ẹ ṣé gan sa ẹ bá wa pe nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn ènìyàn bóyá wọ́n ti fẹ́ pè yín ni àbí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 35 37 92 17. Gba àpilẹ̀ kan sí. 080 35 37 19 17. ẹ ṣé gan sa.